الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون. إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. قال رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك
Assalamu ala nabiyil karim. Àwọn bàbá wa ìmọ̀mú àgbà wọ́n kí àwọn bàbá wa lọ́wọ́ báyìí ká ní ṣe. Wallahu ya'simuka minan nasi la takhaf darkan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Àmín. Àwọn bàbá wa balógun wọ́n kí àwọn bàbá wa Jíkòbí, bàbá wa Lálánàmú, bàbá wa Dáúdù Ẹ̀wí, bàbá wa Dáúdù Fàgbà àti gbogbo àwọn bàbá wa wọ́n kí àwọn bàbá ká ní ṣe. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Bàbá wa Dáúdù bẹ́ẹ̀rẹ̀ wọ́n ti ká bàbá, àwọn bàbá ní gbogbo kálukú kálù sọ́lẹ̀. Àwọn ọlọ́wọ́ kan àtọ́jẹ́ bàbá pẹ̀lú bàbá ti ká àwọn bàbá tán. Kàfíìrì ọmọ lọ gẹ́gẹ́ bí àsìkò àti ẹ̀gbẹ́kalẹ̀ ìṣá àgbọ̀ láàrin wákàtí kan sísìn àwọn bàbá ṣàdúrà fún wa àádọ́dá àwọn àgbàlagbà. Àmín bísímìlà. أعوذ بالله من الشيطان الرجيم
المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين. إذ قالت الملائكة يا إن الله يبشرك بكلمة منه اسمه وجيها في الدنيا والآخرة ومن المقربين. إذ قالت الملائكة ìgbà tí àwọn màláíkà tí wọ́n ń bá Màríàmù sọ̀rọ̀ wọ́n pè é wọ́n ní yá Màríàmù yá Màríàmù inna Allaha يبشرك بكلمة منه. dájúdájú ọlọ́run ọba rẹ ó ní ká fún ọ nírò òdùnnú kan pẹ̀lú gbólóhùn kan gbólóhùn tó ní ká fún ọ nírò nípa rẹ̀ yìí nípa ọmọ kan tó bí ni ó kọ rí ó sì máa ó kọ ọmọ náà yóò máa jẹ́ Masihu bùnú Màríyámà. Masihu ntí wọ́n pè bẹ́ẹ̀ ẹni tí ò ní bùjókòó síbì kan kó máa lọ kó máa bọ̀ ní ẹni tí ò nílé iṣẹ́ Ọlọ́run ni ó máa jẹ́ káàkiri náà ni ó máa jẹ́ káàkiri wajihan fi dunya yóò sì gbajúmọ̀ láyé. Gbajúmọ̀ ni ó jẹ́ gbajúmọ̀ ọ̀dájú ni ó jẹ́. Bí ó ti ṣe gbajúmọ̀ láyé tó yóò tún gbajúmọ̀ bẹ́ẹ̀ lọ́run. Lọ́bá tó wá ti jọ́ gbèdé àjíyámà lọ́jọ́ tó jáde pé kò sí bẹ́ẹ̀ nìkan ṣe jẹ́ àbíbí ṣe tó. Wa minal muqarrabina wa minal muqarrabina dájúdájú Ìsá bùnú Màríàmù yìí ó wà nínú àwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí. Wa yukallimu nnasi fil mahdi. Wa yukallimu nnasa fil mahdi wa kahlan wa minas salihin. Nígbà tí wọ Màríàmù tó bá bí tán tó wà lópò ńlò lórí ìtẹ́ yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ wàkáhálà bó bá sì tún dàgbà náà yóò máa tún ṣe bẹ́ẹ̀ náà. ويكلم الناس بالمهد وكهلا ومن الصالحين. Gbogbo èyí tí ń ṣe yìí
kò tí ì rẹkọmẹ́ndì rẹ̀ wípé ó jẹ́ nǹkan kan. Ọlọ́run wa ń sọ pé fún wa ń bí wípé wàmínà sọ́ọ̀lẹ̀hìn inú àwọn ẹni ire ló wà. wọ́n máa ka ẹni ire méjì òun náà máa jẹ́ kan nínú wọn. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما قالت ربي Mariama ní sọ̀rọ̀ níyí o sẹ́yìn òun ní sọ̀rọ̀ anna yakunu li waladun èmi ò bímọ ọkùnrin walam yamsasini basharun ẹ̀dá Ọlọ́run kan kò sì fọwọ́ kàn mí kọ́ọ̀là mọ́jọ́ ó jẹ́ mọ̀ fún ọ ìwọ Mariam ẹ dákun ìrẹ Mariam bọ́lọ́hun tí máa dá ẹ̀dá rẹ̀ bó ti ṣe wù ú. Tó bá ti fẹ́ ṣe nǹkan kan ẹnu kó sọ pé jẹ́ bẹ́ẹ̀ fayakun yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ويعلمه الكتاب àwa Ọlọ́run á kọ́ ní tírà. Bẹ́ẹ̀ sì ni ọgbọ́n ìjìnlẹ̀ àwa Ọlọ́run á fi yé. ọgbọ́n ìjìnlẹ̀ kápá ní kádérìrò fúnra wọn á fi bọ́lá Ìnjílà. Àwa Ọlọ́run á kọ́ ní Tàórẹ́tà. yóò mọ̀ nípa Tàórẹ́tà. Wálé Ìnjílà àti láàrin yìí. Wàyú àlìmùhúlì kìtàbà tí a bá gbọ́ àwọn tírà kan ti ṣáájú tírà Ànábì Sùúfì Ibrahim ó ṣáájú Sùúfì Musa ó ṣáájú tí Ànábì Dáúdà ó ṣáájú àwọn ànábì tó ṣe pé Ọlọ́run ránṣẹ́ àwọn 25 ni wọ́n àwọn ẹ̀yìn òjíṣẹ́ ní 25 ni wọ́n gbogbo wọn sì ní tírà èyí tí Ọlọ́run wá ń tọ́ka sí fún wa ń bí yìí níbi kìtáàbù òun náà ni Quran ìntẹ́fi wá mọ̀ pé Quran ni tí Ọlọ́run ń tọ́ka sí láàrin yìí òun ni wípé lẹ́yìn ìgbà tó sọ pé àwọn ò kọ́ ní ọgbọ́n ìjìnlẹ̀ ó wá dákọ̀ Tàórẹ́tà yìí Ànábì Musa lónìí Ànábì Muhammad ẹ̀yùnbó Ànábì
òun ló dé kẹ́yìn bẹ́ẹ̀ni. òun la kẹ́yìn dé gbẹ̀lẹ̀gbẹ́ pátápátá pẹ̀lú tí ọ̀sẹ̀ kù. káànábì ò tó dé sallallahu alaihi wasallam. tàwọn ànábì Musa òun ló wà Tòrẹ́tà ni ti Musa. lẹ́yìn Musa ànábì Isa wà Ìnjílà ti Isa. Ìnjílà òun ni ti Isa ń túmọ̀ sí complete book of Moses ìwé Jésù ìwé Musa Ìwé Musa. àwọn kiri yóò wọ́n fàlù ìwé òun púpọ̀ Wọ́n bá lu rẹ̀. nítorí pé wọ́n rí àwọn àǹfààní tí ń bẹ ń bẹ gbámú gidigidi wọ́n sì lò ó Wọ́n sì lò ó èyí ṣeré. lẹ́yìn rẹ̀ ànábì Ìsá dé Òde Ànábì Ìsá. ànábì Ìsá tó dé yìí afóhùn náà ní tírà rẹ̀ ní Bible Injil táwọn eléèbó ń pè ní Bible àwa fún ànábì Muhammad Sallallahu alaihi wasallam. a fún òun ní Al-Qur'ani Kùránì làwọn fún akẹ́kẹ̀ẹ́ pẹ̀lú. bẹ́ẹ̀ bá wá wò ó tẹ̀léra wọn bí mo ti ṣe ṣe àlàyé yìí ẹ rí wípé èyí tó dé èyí tó ti ṣáájú àwọn kọ́ ànábì Musa Ànábì Musa. ó dé ṣáájú Jésù Ó ti ṣáájú Jésù. Ìsá Ìsá. ìgbà tí Ìsá lọ Ìgbà tí Ìsá lọ. lànà Muhammad Ànábì dé dé. so tíra wa lànà Muhammad mú wa Al-Qur'an wa rasulan ورسولا يا بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه ويكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. Allahu Akbar Allahu Akbar. tó tó fún orí Ọlọ́run Ọlọ́run Ọlọ́run. lẹ́yìn ìgbà tí àwọn màláíkà Nígbà táwọn màláíkà. tí wọ́n ti sọ ìhìn tí ànábì Musa àbí ànábì Ìsá Ànábì Ìsá tó ti sọ. bó ti ṣe jẹ́ Bó ti ṣe jẹ́. tí wọ́n gbé kalẹ̀ Wọ́n ti gbé kalẹ̀. wọ́n wá sọ wípé aránṣẹ́ ìlà Bani Isra'ila àwọn ọmọ Bani Isra'ila àwọn ọmọ Israẹli la ránṣẹ́ sí. Àwọn tí òjíṣẹ́ kan lọ́jọ́ gbòógì fún àwọn Ísírẹ́lì. Isra'ili ń bo ló ti bẹ̀rẹ̀ Gbogbo làwọn Ísírẹ́lì ti bẹ̀rẹ̀. àtàrà ànábì Yakubu ni Látọ̀dọ̀ Ànábì wa Yakubu alayhi salatu wassalam. ànábì Yakubu ló ní Israẹli ti bẹ̀rẹ̀ Lórí ẹ̀ ló ti bẹ̀rẹ̀. gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ń wáyé lára wọn ni Lára wọn ni gbogbo àwọn ànábì Ọlọ́run ti wáyé. anni qad ji'tukum bi ayatin min rabbikum ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم. ànábì Ìsá Ànábì wa Ìsá ń wá ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé pàápàá pàápàá èmi mú wá fún yín mo mú wá fún yín
àmì kan àmì kan min rabbikum látọ̀dọ̀ ọlọ́run ọba yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín ọba yín anní akhluqu lakum mìtí olùdarí olùrẹ̀yìn. bi'idhnillahi Allahu akbar. Mo fẹ́ kẹ́ gbọ́ àárín yìí yé dáadáa. Ó lóun mú àmì kan wá fún wọn. Ọlọ́run mú àmì kan wá fún wọn. Àmì tó mú wá fún wọn òun náà rèé o. Àmì tó mú wá fún wọn náà rèé. Ó ní anní akhluqu lakum minat-tini. Èmi yóò kó àmọ̀jọ ìwà fi mọ kíní kan bí ẹyẹ. Àwòrán rẹ̀ kò ní yàtọ̀ sí tẹyẹ. Àwòrán rẹ̀ bí mo bá gbé kalẹ̀ kò ní yàtọ̀ tẹyẹ. Èmi náà ní wàá fẹ́ atẹ́gùn sí i nínú. Èmi náà ní wàá fẹ́ atẹ́gùn sí i nínú. Tí n bá ti wá fẹ́ atẹ́gùn sí i nínú tán. Tí mo bá ti fẹ́ atẹ́gùn sí i nínú tán. Yóò sì dẹyẹ. Yóò sì dẹyẹ. Ṣẹ́rí bí iznillahi. Iznillahi tọ́wọ́ náà rẹ̀ yìí. Ó ní ìtumọ̀ tó pọ̀. Ìtumọ̀ rẹ̀ pọ̀ o. In tí ń tọ́ka sí fún wa ni wípé kì í ṣe pé Ànábì Ìsá ó lágbára àti ṣe nǹkan ká. Inú àṣẹ Ọlọ́run wípé máa jẹ́ bẹ́ẹ̀. Wíbẹ̀ jẹ́ bí Ọlọ́run. Iná ní Ọlọ́run ní ṣe é. Kì í ṣòun. Òun ló lò ní. Wa uburi ule akimaha. Ó ní Ọlọ́run fún òun ní agbára. Ó ní Ọlọ́run fún òun ní agbára. Kóhun ó la ojú afọ́jú. Kóhun ó la ojú afọ́jú. Wálé àbúrásà. Kóhun ó sì wo adẹ́tẹ̀ sàn. Àwọn adẹ́tẹ̀ kóhun ó wò wọ́n sàn. Òkú kóhun ó jí òkú kó tún wà láyé. Òun kọ́ lòun ń ṣe o. Àṣẹ Ọlọ́run ni ó ń ṣiṣẹ́ ń bẹ̀. Ó ní èmi ìmọ̀ sọ fún yín irú oúnjẹ tẹ́ máa jẹ. Oúnjẹ tẹ́ jẹ èmi ò mọ̀ sọ fún yín. Wà má ntẹ́ fi pamọ́ sínú ilé yín èmi ò sí ńbẹ̀ o ìmọ̀ sọ fún yín pé nǹkan báyìí lẹ fi pamọ́ nǹkan báyìí lẹ fi pamọ́ sí. Àwọn nǹkan tí mo sọ pé ìmọ̀ ṣe tí ń ṣe wọ̀nyí gbogbo
tó bá ṣe pé ẹ nígbàgbọ́ sí ọlọ́run tẹ́ ẹ bá jẹ́ múmi ní òdodo ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ọlọ́run ní í ṣe gbogbo ẹ̀. mo kí àwọn bàbá wa. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا ìgbà ó kó wa ní papámọ́ra. Bàbá ní ìgbà ó kó wa ní papámọ́ra. A sì gbọ́dọ̀ jẹ́ kí wọn ó jókòó pẹ́. Wọ́n sì gbọ́dọ̀ jókòó pẹ́. Ọlọ́run mọ́sà ṣe àgbà láǹfààní. Ọlọ́run mọ́ ṣe àgbà láǹfààní jù báyìí lọ. Ọlọ́run ò ní fi san ara yín fà yín so. Ọlọ́run kò ní fẹ́ fi san ara yín fà yín so. Bẹ́ẹ̀ ti ṣe wà. Bẹ́ẹ̀ ti ṣe wà. Ó yé Ọlọ́run sí. Ó yé Ọlọ́run sí. Ọlọ́run sì mọ ohun tó gbà lérò lérí yín. Ọmọ tó gbà lérò lérí yín. Gbogbo ohun tẹ́ ń ṣe fún ìlú. Gbogbo ohun tẹ́ ń ṣe fún ìlú. Àmọ́ o. Àmọ́ lóore. Ìgbà yín ó rọrùn fún wa. Ọ̀sẹ̀ tí ò ṣe rí rẹ̀ nù wá. Àdúpẹ́. Ọlọ́run ó máa tọ́ yín sọ́nà. Ọlọ́run tó máa ṣàlékún jámánà àti tọ́sọ́nà rẹ̀ fún yín. Ẹ̀yin náà ni. Ẹ̀yin ni lánàá. Ẹ̀yin ni lónìí. Ẹ̀yin náà ni nígbà gbogbo. Ẹ sì ṣe pẹ́. Ẹ kó wa jẹ̀pẹ́. Gbogbo wa àgùntàn yín ni wá. Bàbá ní gbogbo wa pátá àgùntàn yín là á ṣe. Ibi ẹ bá tì wá sí. Ibẹ̀ là ń lọ. Àlùbáríkà àwọn àfáà àgbà. Lọ́hùn. Àfi bí Ọlọ́run. Yóò tọ́ yín sọ́nà. Yóò tún máa tàlékùn tọ́sọ́nà rẹ̀ fún yín. Yóò sì dúró tì yín. Kò ní fi yín lẹ̀. Ẹ má bínú àwa jàmá. Wọ́n ní ká má bínú àwa jàmá. Àsìkò ni tó gbà. Àsìkò ni tó gbà. Bó bá kù àwa ara wa. Lọ́la. Àmọ́ yànnàná gbogbo. Ọlọ́run kó ṣàlékún gbígbàdúrà. Bismillah àfáàyára. Ẹ̀dá kò sóòrò tó kàn sára ẹ̀yọ̀ kan pẹ̀lú Bismillah káà máa ṣe fáwọn bàbá mi ẹgbẹ́ parí tàfsírì báyìí ẹ̀jẹ̀ á rẹ́jísítà rẹ̀ lójú bàbá wa ọba àlọ́rin àfàlẹ́ ẹ̀sẹ̀ ṣe gbogbo lẹ́yìn bá ṣe tí ọba ti dójú wọn yín tẹ̀lé àdáde rẹ̀. Bẹ́ẹ̀ni. Ní ọba ti dójú wọn tẹ́ bá ti bọwọ́ lù ú yóò sì wá máa rí bẹ́ẹ̀ lọ. Bàbá ní àṣẹ Suratul Kawthar náà. Náà là máa fi ṣe tọ́níìkì fún bàbá. Wọ́n kọ́ wọlé ayé lọ́dọ̀ Ọlọ́run àlékún àlàáfíà ara ọkọ̀ ara gbogbo. Káàrà rẹ̀ fún yín. Mọ́sẹ̀ yìí tẹ́ jẹ́ lónìí lájẹmọ́. Inna a'tainaka. Alhamdulillahi rabbil alamin. Gbogbo ohun tó kù tá a lò ń jòkó yìí ìṣẹ́jú díẹ̀ kínkínní ni iwájú bàbá wa là ń lọ. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. À ń wí lánàá pé ní tó ti lé lógún ọdún ni bàbá wa ti ṣàdéhùn. Wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run gbogbo mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Ramadan gbogbo ògbà àwọn ọmọ fẹsẹ̀ àlùbáríkà déyà yìí bàbá sì ti gba àdéhùn náà wọ́n sì ń tẹ̀lé àmọ̀rírì ẹ̀ ó yé wa ìfẹ́ yín sàlàjì àgbà èyí tó ga jù tá bàbá yín ṣe fún yín náà ní tọ́sọ́nà Ọlọ́run àti kúnkún Ọlọ́run bàbá Ọlọ́run ò ní jọ wọn yín gbà kán àárín ẹ̀yin àtọ́lọ́run ò sì ní dàrú bí ọba tún yàtọ̀ sí báyìí Ọlọ́run tún jẹ́ ọmọ dá sí ni à ń lọ wájú àwọn bàbá káwọn bàbá ó tó bùn wá ládùúà
a ní àdíyà kan lọ́dọọdún táwọn bàbá pìrìsẹ́ǹtì fáwọn bàbá wa Àlàjí àgbà ju ohun tí wọ́n gbé wá fún wa lọ àdálùkùránì mọ̀mọ́ ń bì kán ẹ̀yin lẹ gbé wá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alùkùránù náà yóò bàbá wa ẹ bá ń fa àwọn bàbá ó dìde àwọn bàbá wa Àlàjí àgbà. Tó bẹ́ẹ̀ àwọn náà ò ní gbà bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ wọn ó lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ wọn ó lè ṣe bẹ́ẹ̀ ṣé ẹ lọ́kọ̀ ẹ wí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ sí ẹlẹ́ẹ̀kẹ́. Torí àsìkò àbàbà wọn kò wá ládùúgbà àfẹ́kọ̀ọ́sẹ̀ pé aago márùn-ún àbọ̀ ní bẹ́ẹ̀ insha Allah bàbá wa sálámà mọ́tí àmì bísímìlá ìjọba àtàtì ẹ̀fà ìkùránù ọmọ ọ̀dọ̀ àwọn bàbá. ẹ mú fún Ajímọ̀bí. Tòwílẹ̀ kẹta bàbá wa ọlọ́lá wa àfáàgbà Shehu Alim wọ́n ní gẹ́gẹ́ bíi pé Ọlọ́run nìgbà látara àgbà láti wá rí àsìkò látara àsìkò láti wá mọ̀ pé ìdá lásìkò béèyàn ọba fi gé nǹkan yóò gèlú ẹ̀ ìdí eléyà ròyìn ò ní pọ̀ ẹ jẹ́ ń kọ́ba dòkólẹ̀ náà bọ́ba bá sọ̀rọ̀ tán wà kọ́ba wọ́n ní kí láti ṣáájú wọn ní náà lọ́pẹ́ wọ́n ní ká wo jòkó wáyé inú àwọn gàrú àwọn tó yẹ pé àyè bàbá mi ni mo dì mú àwọn nílé ìsìn àwọn dà lọ́dún ni àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni ọba tó kó wọn kó lè káwọn yín náà kú o a sì jọ bẹ́ẹ̀ náà ni ta ìgbà kọ́ ibi ọbẹ̀ lọ́gba tí wọ́n sí ìdí eléyìí kọ́ mọ̀ kẹ́nìkan nù wa gẹ́gẹ́ bá a ti gbọ́ lọ́dọ̀ bàbá Mọ̀sígbà tí àwa ń sì ń lò ìwọ tó ń pín nǹkan òun mọ́jọ́ ó ṣe pé ọlọ́ọ̀fẹ́ rírọ́ ìwọ tó ń pín nǹkan òun má fẹ́ rírọ́ ẹnu wọn fẹ́ rí ẹ̀fágbọ́n òní dúró jẹ́ má fẹ́ rírọ́
àwọn kan ti ṣe kókó nàkí àyà wọn dà bàbá ní ká papọ̀ bí bàbá mọ̀sígbà ti fi lé wa lẹ́nu pé alhamdulillahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin ká panupọ̀ kájọ wí. mọ̀ wí inú makirifóònù ní ká fi mọ bọ́ yá ẹgbà bẹ́ẹ̀ gbà á tún wílẹ̀ kejì ohun yíhun lẹ́ alhamdulillahi rabbil alamin arrahmani rahim bàbá ní ká ṣe mẹ́ta dà ẹja wí kẹta alhamdulillahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin. agbẹ́jọ́ pẹ̀lú ọlọ́run lẹ́sìn pé pẹ̀lú òyọ̀dá bọ́bá jẹ́ àdọ́dún ni àdùpẹ́ ọpẹ́ làdáhùn àwọn agbẹ́jọ́ pé àjíjọ kan ká mọ̀ dàkọ̀ Muhammad àmọ́ lè tí wọ́n ń pè ládàá yẹn rí àbí ìbánigbàdéhùn páńpẹ́ májẹ̀mú pẹ̀lú ọlọ́run Muhammad náà la fẹ́ dákọ̀ yìí Muhammadun Rasulullahi sallallahu alayhi wa sallam Muhammadun Rasulullahi sallallahu Muhammadun Rasulullahi wọ́n sóògùn àkúfọ́ ọ̀hún ẹ̀yìn wo òní jẹ́ tó kú náà ni wọ́n ní òkè làkàndá kò ní ọjà ọjọ́ kan ọba ṣe sùúrù ọjọ́ ọjà náà báyìí atúfẹ́ sáré fira wa kọ́ lọ́rùn ọba tó kápẹ́ tẹ́lẹ̀ kò ní challenge bàbá wọ ọba lọ́rin àròlé àfáàgbà alága lọ́balọ́ba àti bàbá mẹ̀sìn gbádà àpẹ́tì àti bàbá wa ìmáàmù àgbà àtiwọ́ àtẹ̀mí ìwọ́n ọba fẹ́ bẹ̀ ní ọjọ́ yìí wá o àmọ́ ń pa o ọmọ tó ti gì wájú tójú nǹkan tó fẹ́ lọ bá lẹ́rù àwọn èsè tán bọ́ ọba sì dán ọmọ rẹ̀ ti wà kèyà àlùkìyámẹ̀ ìyá tí ó bẹ̀rẹ̀ máa ràn ọlọ́run o abẹ́ẹ̀dẹ̀ mi abẹ́ẹ̀sàgbẹ̀ mi ọ̀pọ̀pọ̀ ọdún ọ̀pọ̀pọ̀ dáadáa bẹ́ẹ̀ kọ́ bá wa bọ́ ọba gbọ́dọ̀ ọba gbà áwà dúpẹ́ àdàkọ̀ ànábì àmọ́ báyìí kálímà la ilaha illallah má fi Muhammad kún má fi Muhammad kún o má fi kún o ọba sì wọ ọdẹjà òfin kún bí ọba bá rẹ máa rán Subhana rabbika kọ́ tẹ̀lé yìí náà. ọwọ́ akàgbólóhùn tí bàbá ọba tí wọ́n fẹ́ sọ bọ́ ọba kàyú náà púpọ̀ bá ló wí kí lọ́ba gbé lọ́wọ́ kọjá ọpẹ́ bó o sì wọ ọkà ọ̀dàlùmí láyà olóhùn ló wí èmi ò wá ṣe kankan láyé kọjá ọpẹ́ èmi sì yàtọ̀ sí wọ alágbóni tọ́jú ọpẹ́ lọ ọba dú máa wá kí lẹ́yìn ọpẹ́ èmi ò ní ṣèmí tẹ́tí sọ́ba lọ́rin abẹ́ máa lọ lọ́rin padà wọ́n lọ àdúgbò lọ́dọ̀ ọlọ́run wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ táwọn sì stamp ẹ̀ pa àdúgbò ẹ̀pọ̀ mú adò ní wọ́n ní wọ́n náà tún gbú ọpẹ́ ẹ̀dìẹ bẹ́ẹ̀. Ó dákú ni kò fi kúrò ìyá rẹ̀ òun ló sì dákú gbogbo kí ọlọ́run bọ́ máa ń wò lò ní bọ́bọ́ lò sí mbẹ́ o sì ní bá pé wọ́n ní ọ̀rọ̀ àlùkìyámọ̀ ṣe tán
ìdí ẹ̀ mọ́ bí wọ́n ti kásàkásà àti àní òjò kú lọ lọ́rọ̀ ìdáná mọ́ tirẹ́là lẹ́nu ọlọ́run o ọlọ́run o ọlọ́run o bàbá wa ṣé wà álímì tó jókòó wọn là á máa bì ọ́. wọ́n lè apàwọ́pọ̀ àpàlùpọ̀ àbí ọ́ wọ́n ti pa wá báyìí má pa wá nìkan kọ́ mọ́ fi wá ráre mọ́ bí apẹ̀sìn má jẹ́ anájà kàtán má jẹ́ abá anájà wìrìwìrì. mo jẹ́rìí ọlọ́run n ò fẹ́ wọ fírì ni mo mọ̀ pé ní ọ wà lẹ́mìí yín lákọ̀ọ́kọ́ àbọ̀mí bá kọ́kọ́ wí ẹni pé tọ̀sí mi ẹnu ẹ̀ mú rí gbà lọ́wọ́ ẹ̀ yóò sì gbà kò sí ní gbòsì ẹnu kínú ọ̀tá mi ó dùn ní pọ́bọ̀ ọ̀jẹ́ sọ́rọ̀ ojú sì ti rán rẹ ọba ni máa sọ̀rọ̀. kí ni nǹkan tí wọ́n wí wọ́n ní tó yẹ wá lọ́dún ní lákọ̀ọ́kọ́ ọpẹ́ wa òun náà ní yunifásitì wa tá à ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ àkóbẹ̀rẹ̀ àtẹ́wọ́ àwọ́rùn ẹni ọkà àtẹnijẹ́ ọkà bá wọn sọ kè tó ń tojú ọlọ́run ńgbà wa tó ń tojú rẹ̀ ó stamp ẹ̀ yunifásitì náà wá di tó bẹ̀rẹ̀ jẹ̀mọ́ wọn lè bí ọtọ́pẹ́ àbí ọ̀tọ́pẹ́ ẹ̀yin òbí wọn lọ́tọ́pẹ́ àbí ọ̀tọ́pẹ́ ẹ̀yin ọ̀dọ́ ìjọba ìjẹ́ tí wọ́n tẹ̀yìn wa lẹ́yìn lọ́la tọ́lá lòdì àtòní àtọ̀lọ́ ọ̀dọ́ ni èmi sì lé lérí yín ọtọ́pẹ́ àbí ọ̀tọ́pẹ́ wọ́n ní inú àwọn dùn ara àwọn yá àmọ́ ẹkún àwọn kẹbà wí lébi màlíkì yomi dínì ẹ̀yọ kọ̀ọ̀kan pé alhamdulillahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin. a rí nǹkan sínú rọrùn. wọ́n ti ní àìsí ààyè síwájú ọlọ́run wá lè já wọn wá pé kò wá wò pé òun ti dá wọn lóhùn rárá ẹ̀ tí wọ́n wà nísìnyí náà wọ́n ti wọ́n ní bí àṣà ìmọ̀ọ́mọ́ àgbà Fúlàní oon a ní ẹ̀là lọ́ràn bàbá là kì í yé bàbá wọn bá lè ẹjẹ́ àlàyé yín àmì ẹ̀sà lọ́lọ́run sí bàbá mọ̀sígbá látara òye mo fòye yí ọ mo fi mà mọ́ mo kún ọmọ wà pẹ̀lú rẹ̀ ọlọ́run ti gbéṣẹ́ mi bàbá nígbà wọn ti gbé ànsárù kalẹ̀ pé bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ pẹ̀lú singa captain a bẹ̀rẹ̀ pẹ̀lú jẹ́lé òsínmi a bọ̀ sálà kọ́ bẹ̀rẹ̀ a wà bá bẹ́ẹ̀ a fi bọ́ sí sẹ́kọ́ndírì a wà bá bẹ́ẹ̀ a wà bá lọ sí sẹ́kọ́ndírì ti Islam àmọ́ wọ́n ní lẹ́mìíjọ́ náà wọ́n wá ní báyìí náà bá tó ẹnì kéèpè ńgbọ̀n wá tásìkò táyì ló tó pé wọ́n wá gbé ayé pé abẹ́ẹ̀dá yunifásitì ilé ibo nílé ìwé pẹ́ lẹ́yìn yunifásitì ìranù ló kù lẹ́yìn béèyàn bá gba pòfẹ́sọ̀ emeritus ló kù àmọ́ kápẹ́ńtẹ́ yóò ṣiṣẹ́ tí ó ṣe wàhálà tí wọ́n èrè kọ́gírẹ́sì lọ́dọ̀ àwọn ọba àbútálíbà nbí dókítà lọ́mọ ibi dókítà ọba níbẹ̀ ẹ̀kọ́ ká lọ ibi dókítà nìwé mọ́ gbogbo yòókù àròsọ ni.
ìdálà ní ìdálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti kọjá pọ̀ tí wọ́n dé èèyàn ńlá tá a mà tí wọ́n á kùn wọ́n lọ́kọ̀ọ̀kan lọ́mọdé ńlá kùn wọ́n nígbà bá fọ́ mà. kẹ́ẹ̀bí mà bàbá wa lọ́lọ́run ti pọ́n lé. kẹ́ẹ̀sì gbà ọlọ́jà àánú ọ̀rọ̀ jàre ṣe àmì ọ̀ràn jáwọ́ ń bi rárá ṣe à ń dẹ̀gbé òru jáwọ́ tá ní bàtà yíyọsẹ̀ ń bẹ́ẹ̀ à ń mugbó àmupàyà yọsẹ̀ ń bẹ́ẹ̀ látàrí èyí òun ò ti wẹ̀ mọ̀ wá ń lọ ni ọ̀nkàn fi ń bà á ló kọjẹ́ ni èyí tí wọ́n mọ̀ wá nímọ̀ ìmọ̀ náà bàbá gbé kalẹ̀ bàbá wọ́n bà á lọ ní kí n bá sàrà rẹ̀ pé láti primary 1 débi tó dé yìí bàbá ní a máa ka ení èjì tọ́ka tó ti dè èèyàn láwọn èèyàn yéèyàn wọ́n sọ̀rọ̀ mílíọ̀nù kan bàbá ní amúlọ́nà akéwú wọ́n sọ̀rọ̀ mílíọ̀nù 5 bàbá ní ká mú tìwé wọ́n ṣe mílíọ̀nù 5 bàbá wa mú tọ́là jù gbà nítorí pé njọ́ tí bàbá ní ẹjẹ́ àbìwé kún wọ́n ní ká mọ́ rúgbèdé àti ẹ̀gbọ́dẹ̀jẹ̀ fún eyín pọ̀ rọ̀ ọ̀tọ̀ ọ̀sọ́ èwo tó ń tẹ èbó náà lọ́wọ́ adìbáàdì lónìí béèyàn bá kéwú ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ nǹkan àmọ́ níbi tí ọmọ àmọ́ béèyàn bá ọmọ fítòfítò tó ọmọ adébí gbì òun náà jẹun ayé bàbá sì rọ gbogbo ẹ̀ pọ̀ àbí bàbá ọba débẹ̀ bá ọba mọ̀tẹ̀ lọ béèrè kọ́ mọ́ gùn jù báwọn lọ. wọ́n ní ẹ̀san tó pé pérépéré tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run fẹ́ni tọ́lọ́run bá bí mọ̀mọ́ tó wá fi mọ ẹyọ èèyàn kan wọ́n lẹ́yìn àbá lẹ̀ mọ òǹkà rẹ̀ bí àṣà Haúsá wa ní iye kan ládàá ṣì ṣe Allah the only God that knows the reward ọlọ́run nìkan lọ́mọ òǹkà wọn ká tó wá sọ yẹ mílíọ̀nù èèyàn tó tara bàbá déèyàn àwọn tó tara bàbá déèyàn wá wà tara àwọn tí ń tara àwọn wọn ní náà tún déèyàn tí bàbá ní kọmíṣàn lérí ẹ̀ owó tó pè ní àbí nǹkan wọn ò ní dáhùn. wọ́n ní níyà ayé tàbí òsì ṣùgbọ́n òsì ń bẹ kápá tọba pamú tó tún kọlà àjàgbọ̀n tápà ní àbẹ̀wògì ó kú ọbẹ̀ tápà ní. níyà ayé gbogbo ayé mọ̀ pé inú ẹni ọlọ́run gbà fún ni bàbá ẹ dá mi lóhùn wọ́n láyé nìkan kọ́ o ẹ̀yìn ní mọ̀ sọ ń pè èèyàn ọ̀hún náà tún dáa fún bàbá o ọjọ́ àti àmọ̀tá àjọ wa pàdé dánilẹ́ka fìrìlẹ́wò sí wárí ni wàá nù láì bọ́bá wù ọ́ sámi. wọ́n ní ọlọ́run ò ní pín ọlá rẹ̀ ò ní pín ayé ò pín gbogbo nǹkan ò pín ẹ̀ṣẹ̀ ò ní pín wọ́n lẹ́sẹ̀ bàbá ọlọ́mọdé ò pín báyìí ìdí ìran àrọ́ ọmọdé ọmọ kèétó débi ayé máa ń jáyé kẹsàn-án ni ọmọ àrọ́ ọmọdé ọmọ bàbá àtiwọ́tọ́ ọba yọrù tó sáámi àtẹ̀mí náà. ẹ ní kújígbó ẹ̀tẹ́ mo sì gbàgbé pé ń gbàwẹ̀ n ò ní mú ọgbọ́ àbọ̀ ní kí wọ́n wí gọ́ n ò ní mú ọgbọ́ àmọ́ ọ̀dà ajé mú ọgbọ́ má bínú lọ wọ́n ní wọ́n lálẹ́ fà bàbá tó jòkó yìí àwọn wá ní kí ni ń lé kí ni ń fà ìjọ bàbá ń bẹ láyé táyé yìí kàn òun lé
tani ọkọ̀ lọ tani ọgbẹ̀yìn bàbá ti lọ ọwọ́ rẹ̀ ti tẹ̀ ó lé nǹkan kan má dépò tó fà ìwọ̀n bàbá òun gan. wọ́n lọ́mọ̀ ṣe o táwọn ọ̀ráyè láti sọ̀rọ̀ díẹ̀ àwọn ọba sọ jù báyìí lọ wọn ò ní ṣe ṣe wù. bẹ́ẹ̀ ti wí kọ́ wàláhì bẹ́ẹ̀ bá rí èèyàn tó bá súnmọ́ yín tó bá jẹ gbèsè gàrí àbàmọ̀kọ́ mọ̀ wọ́n náà lọ́hùn bí wọ́n bá lè ṣe àmì nìyín òkú rẹ̀ yín yè kọ́dà ẹni tó sẹ̀yìn ẹ̀yìn rẹ ló inú ọlọ́rẹ̀ rẹ wá ìjẹ́ wíwú wa látàyè bàbá wa mufti kẹta bàbá wa Sọfíyù láì ẹni ẹ mẹ́pẹ́ lálẹ́ bá o bàbá mọ̀sígbà ni bàbá wa mọ̀sígbà nù ìgbò tó kà láàjì wa Ahmad Ọláyíwọlá wọn lálẹ́ bá ẹ mẹ́pẹ́ lálẹ́ bá bàbá ni ọwọ́ akan bàbá wa tó jòkó yìí gàrú àfá wọ́n ní ẹ dákun ẹ má àdírẹ́sì wọn lálẹ́ fà bàbá mọ̀sígbà ni ìwọ náà bá gbà ń bàbá bí bàbá bá padà wáyé ò ní gbà fún bóun wọ́n ti pè é bóun wọ́n ti pè é bóun wọ́n ti pè é ìwò ní ìsìn bàbá tó sin ọmọ eré ibú lọ́bọ̀ ó sin bàbá ó sin ọmọ ó sin ọmọ ọmọ ọlọ́run bá wá wọlé yìí wá yọ̀ wá sí tiẹ̀ náà ọlọ́run lè gbà fún yàn èmi ni kí n kó bàtà níjọ wọn bí náà àwọn alágbègbè ìdíyà rẹ̀ lọ jòkó ṣe ìwé bí ọ̀pọ̀. wọ́n ní àdúrà bàbá ò nígbà kan wọ́n dìsáàpù ẹ̀ wọ́n hùwà rẹ̀ gbogbo ìgbà pẹ̀lú àṣẹ ọlọ́run làdúrà ọmọ bá bàbá Mọ̀sígbà ìyọ́nú ọlọ́run ó máa bẹ pẹ̀lú wọn ráàmù ọlọ́run ó máa bẹ pẹ̀lú wọn ó àmì yín lẹ. wọ́n ti wá sẹ́yìn sọ́dún èmi rẹ o bọ́ bá wù ọmọ tẹ́wọ́ gbogbo nǹkan lọ́ọ́ dẹ́jà àgòkú èpè èpè sì máa pelépè ní kí lọ́kàn bí à ń ṣépè léèyàn ọ̀sọ́ gbọ́dọ̀ kí ti ọ̀dà núgbà kò ti bù ṣe ẹni ọlọ́run òfin tiẹ̀ sọ́wọ́ rẹ̀ tó ń retí lọ́fàjà bọ́ ọba ti fẹ̀mí sọ́lọ́run yóò fún ọ́n tiẹ̀ ẹ sábẹ́ mi sọ bọ́lọ̀ kọ́ lé mi lóhùn tèmi òun tẹ̀ igi ẹgbẹ́dẹ́ ẹgbẹ́ ìrìntọ́ dá lójú wọ́n nídi eléyìí kí gbogbo aká tẹ́wọ́ ọkùnrin wa obìnrin wa ọmọ èké wa àgbà wa èrò tòsí èrò jìnnà mọ́ yà wọ́n lọ́ba ti dé wàásí wàásí lèmi wájú ó ti bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo wa ọlọ́run jẹ́ àṣeríire. wọ́n láwẹ̀ tá a wà ń bẹ̀ yìí ọlọ́run kọ́ kàkúnú àwẹ̀ àwọn ẹ̀sà kọ́ mọ̀ jẹ́ ẹ̀sà lásán kó tún jẹ́ ẹ̀sà nú ẹ̀sà kọ́ mọ̀ àjọ ìpò láì dágbére fáyé báńbá mi lọ mí bọ̀ á rìrì ibú àdánwò bú tí ò ní já lè gbà pàgbé bá wa bá a bá wá gbà tán níjọ́ à ń bá ń retí ẹ̀san má tẹ̀wọ́ sí wa pé iṣẹ́ kí ló ní lọ́dọ̀ mi. àmọ́ nàlá fẹ́ kéyìí o ìjì abáràn mi nù
ẹ̀mí ó sì ká mi àmọ́ àṣà àdúrà àtọ̀ọ̀bà ká tó àkọ́kọ́ ká mọ́ nànà bọ́wá pé wọn èwì ni àdúrà wọn ní kí àkọ́kọ́ ṣe àmọ́ nígbà wọn ti wá lu ẹ̀já ká mọ́ nànà bọ́ ọba ìwà ká mọ́ nànà tó o dúró sí àdúrà ọba ọ̀sàbòsí mú rẹ̀ àmọ́ náà kọ̀ọ̀kan. والمؤمنون كلهم آمنا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. Amina wa gẹ́gẹ́ bí àṣà ìmọ̀ọ́mọ́ àgbà mẹ́ta mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Kí ṣùgbọ́n tó gùn látọ̀dọ̀ wọn mo fi ọlá àwọn tó ti gbọ́ wá sí láyè yìí bẹ̀ lọ́hùn. Mo fọlá àwọn tó pọ́lọ̀ lọ́mọ̀ pé àwọn tí ń bọ̀ wá gbọ́ wá sí láyè yìí bẹ̀ lọ́hùn. Kọ́lọ̀ wọn dákun. Gbogbo ntẹ́dà bá ní tí ọba lálàáfíà kò ní nǹkan kan. Àlékún àlàáfíà ọlọ́mọba àfọ́ba wa. Àlékún rọra ẹ̀dẹ̀kùn ọlọ́mọba àfọ́ba wa. Àlékún ìyọ́nú ọlọ́mọba àfọ́ba wa. Kí n tó wọ fírì lọ owó tí bàbá wa ọba tí máa bùjọ Ansarul Islam owó náà tún ní tí máa gbówó àdúrà lọ́dọọdún kò sẹ́ni tẹ́ẹ̀mù ò sí lọ́wọ́ rẹ̀ àbẹ̀ndí máa ń páyà pé òun ò sí rò kí n máa gbàgbé ẹ̀ sọ́wọ́ iná nì ẹ̀bà ayára wa bá gbà kó gbé fún bàbá wa bàbá mọ̀sí gbá ń ọ̀rọ̀ sálẹ̀ bá o bàbá mọ̀sí gbá mọ̀rọ̀ sí o. Ibi tá a bá dùn ọ̀bá dé a lọ bí tó a tó Ali Moran ìbẹ̀rẹ̀ rẹ̀ alif lam mim. Allahu la ilaha illa huwa hayyul qayyum àmọ́ kò tó ké ọba nsàláwà kìbárú mẹ́ta àsìgbékalẹ̀ àdúrà àgbà ìpọ́lọ̀ máa ń bẹ tani ìbá tó máa bẹ kó lo jàlálù rẹ̀ kó bá ṣàánú ọba gbogbo tí ń dààmú wọn lọ́kàn lára mo fẹ́ wọn kó bá ṣe fún wọn ìdí tá a lọ yìí tọ́lá ti tó máa ṣàdúrà yìí báyìí gbogbo àwọn tí bá wàá ba yìí jẹ́jẹ́ ìjà gbádùn ọlọ́run bá bù wọ́n sùúrù àbíkọ́ ọmọdé wọn wá. Allahu akbar Allahu akbar Allahu akbar Bismillahir Rahmanir Rahim. Alif la mim Allahu la ilaha illa huwa hayyul qayyum. Ọ̀rọ̀ débẹ̀ ń ìrọ̀ débẹ̀ ń làkàríjákù ló kù àti lílápí làkàríjákù náà méjì láàkè àbí bísímìláì ìbẹ̀rẹ̀ ọ̀kan àníbi ìbẹ̀rẹ̀ ọ̀kan ìmọ̀ọ́mọ́ àgbà ní bá a fi bẹ̀rẹ̀ kò pé ọmọ ṣiṣẹ́ àkànní ẹ̀ má fi bẹ̀rẹ̀ ẹja múyàn ẹja kó ń bẹ bísímìláì tí ìmọ̀ọ́mù fúlàní káke èjì ò ní bísímìláì tá a tọ̀hún káke bísímìláì rahmani rahimi. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. Àpò ìdìbẹ̀wò náà méje bójú máa kọ́ irọ́ ní kọ́ ẹrù lórí ọlọ́run fàyín táwà lọ́hùn àpò ìdìbẹ̀wò méje
فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. Nìyíra bí kan pẹ̀lú bísímìláì bìlábìrì báàkì bìlábì nẹ́ẹ̀sì láwòláwò àbíkálẹ̀ yóò rí bẹ́ẹ̀ bá wà náà. Bísímìláì nìyíra bí Kùrẹ́ṣì. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ ناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم ولا أولى إلا بالله العلي العظيم. سبحان ربك. نعم. على المرسلين والحمد لله رب العالمين. شمس الدعاء تاج الهدى صوان Abdullah. Yes. Inde. Lasu. سلامة والنجاة لقربك يا مسافر عدو البلاد حياته وبقاء Ada على النبي محمد والآل والأصحاب والقرآن إبراهيم لمذكر بحرهم في ذلك
شيخ الولاء إبراهيم لمثقف باب مفيد ضيق تجد السلامة والندى شيخ نقي صابر نعمان أدم الإله حياته وبقاءه بمحمد خير الورى ديوان بمحمد خير الورى ديوان وهو الإله كما لنا فضل البراء وكذاك تاج العلم يا الرحمن وكذاك تاج العلم يا رحمن أزكى صلاتي على النبي محمد وآل والأصحاب هم قرآن Gambari. Máa bọ̀ sí báyìí wọ́n lọ